mo fẹ́ kí a jọ farabalẹ̀ ká jọ wò ó ká jọ gbọ́ fídíò eléyìí tí mo fẹ́ mú wá fún wa lórí ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Yorùbá, ètò ààbò ilẹ̀ Ìbàdàn, ètò ààbò ìpínlẹ̀ Ọ̀yọ́ òun náà ni mo mú wá o. Gbogbo wa là ń pariwo pé ó yẹ káwọn ìjọba wa ó yẹ kán ṣàmúlò àwọn ọdẹ, àwọn ẹ̀ṣọ́ aláàbò ìbílẹ̀, àwọn bíi fìgìláńtẹ́, àwọn bíi hunter, àwọn bíi OPC àtàwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n jẹ́ tìbílẹ̀ kí ètò ààbò ilẹ̀ wa kó lè bá a dúró dáadáa. Ṣùgbọ́n gbogbo àwọn nǹkan tí à ń rí, gbogbo àwọn nǹkan tí à ń gbọ́ yìí ó jẹ́ nǹkan tí ń yani lẹ́nu. Kí la rí, kí la gbọ́? Kí ni Alhaji Oriyomi Hamzat kí ló ṣàlàyé fún wa nínú fídíò tí mo fẹ́ mú wá fún wa yìí? Mo fẹ́ ká jọ farabalẹ̀, ká jọ wò, ká jọ gbọ́. Tá bá wá gbọ́ tán, tá bá wò tán, màá wá mú èrò àti ìwòye àwọn èèyàn, màá mú wá fún wa tí gbogbo wa jọ gbọ́. Kí n má pọ̀ lọ́rọ̀, ẹ jẹ́ a jọ wò, ẹ jẹ́ a jọ gbọ́ láti bẹ̀rẹ̀. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lénìí ní ìjọba ìbílẹ̀ Ìtẹ̀síwájú agbègbè kan tí wọ́n ń pè ní Kọ̀mù. Wọ́n jí èèyàn kan gbé ní àwọn aráàlú yẹn, àwọn ọdẹ wọ́n bá ṣe bí akin, wọ́n ṣe dáadáa, wọ́n bẹ́ síta, wọ́n wọnú igbó lọ, wọ́n bẹ̀rẹ̀ sí ní lé àwọn ajínigbé lọ. Òní ni mò ń sọ òní, wọ́n bẹ̀rẹ̀ sí ní lé àwọn ajínigbé yẹn lọ, wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn. Àwọn yẹn jẹ́ òríjínà Yorùbá, ó ní àwọn ọdẹ tí wọ́n wọnú igbó tẹ̀lé àwọn ajínigbé. Bí wọ́n ṣe yìnbọn làwọn náà dábọn padà. Ṣẹ́ẹ̀sì wàá mọ̀ pé ìbọn tiwọn kò dàbí ìbọn àwọn ajínigbé. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, nígbà tí wọ́n fi dé ọ̀dọ̀ àwọn ajínigbé, wọ́n rí ẹni tí wọ́n gbé, wọ́n rí wọn jágbà. Ṣùgbọ́n wọ́n ti rí kán tó débẹ̀, ọ̀tá ti fẹ́ tán lọ́wọ́ wọn. Wọ́n wá ní kẹ́nìkan padà wá nù wọn kó lọ síbi tí nẹ́tíwọ́ọ̀kì wà. Wọ́n wá pe ìlú pé ọ̀tá ti tán, ọ̀tá táwọn kó lọ ti tán o, kí wọ́n bá wọn wá àwọn ọmọ kan kí wọ́n gbé ọ̀kadà kan lọ bì kan ládùúgbò yẹn kan lọ bá wọn ra ọ̀tá wá. Àwọn sì tún jagun lọ. Wọ́n rí ọ̀tá lóòótọ́, wọ́n ra ọ̀tá. Ìgbà tí wọ́n rọ̀tá tán, wọ́n bọ́ sórí ọ̀kadà wọ́n bọ̀. Wọ́n àti ìdé ìlú padà, ọwọ́ àwọn ọdẹ ti tẹ àwọn ó ti tẹ ẹni tí wọ́n jí gbé. Wọ́n sá padà bọ̀, àwọn ajínigbé náà sì yìnbọn sí wọn. Wọ́n ti wá ní kíkanu wọn kó máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà tiẹ̀ kó tètè rí ọ̀tá gbà. Ṣùgbọ́n wọ́n sàmú ẹni yẹn wọ̀lú. Ìgbà tí wọ́n fi mú wọ̀lú, àwọn ọlọ́pàá ti dá ọ̀kadà tó gbé àwọn tó lọ rọta dúró lójú tọ́dẹ ránṣẹ́ ọ̀tá, wọ́n ti dá wọn dúró. Ọlọ́pàá mú wọn níbo wọ́n ti rọta. Ẹ mọ ọ̀tá kátríjì, ọ̀tá tí wọ́n máa ń rọ sínú ìbọn ti páò kóòkóò la mọ̀ pé tó bá ti jáde lẹ́ẹ̀kan wọ́n ṣe fi míì sí, ìmíì méjì mọ́ lẹ́nu méjì, wọ́n fi méjì sí ọ̀tá ìbọn kátríjì yẹn. Ọlọ́pàá mú wọn, ọlọ́pàá kó wọn wọlé. Àwọn yẹn bẹ̀rẹ̀ sí ní pe àwọn ọdẹ tó rán wọn ṣẹ́. Àsìkò yẹn làwọn èèyàn ń jubilate pé wọ́n ti mú ẹni tí wọ́n gbé o, wọ́n ti mú o. Wọ́n rí kọ́ọ̀lù wọn gbé náà fi dé tọ ọlọ́pàá. Bàtà àwọn ọdẹ dé náà rántí pé àwọn táwọn ránṣẹ́ kọ́, wọ́n wo kọ́ọ̀lù, wọ́n rí pé àwọn rí base kọ́ọ̀lù wọn tó pọ̀. Wọ́n pè wọ́n, ọlọ́pàá ló gbé. Àwọn ọdẹ wá kóra wọn lọ tọ ọlọ́pàá pé àti rẹ́ni mú ẹni tí wọ́n jí gbé ní àti lọ rescue ẹ̀. Ṣùgbọ́n àwọn ọmọ tá a ránṣẹ́ lẹ mú, ọ̀tá tá a lò fáwọn tá a fẹ́ ọ̀tá tán lọ wà wá lá ní wọ́n rọ̀ta wá àwọn ọmọ dẹ́nì. Àwọn ọlọ́pàá ò fún wọn lẹ̀, wọ́n ti gbé wọn wá bàdàn báyìí láti kọ́ wọn. Àrò iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́, ẹ bá a ṣèwádìí dáadáa. Tó bá jẹ́ pé irọ́ ni, tó yẹ pé ṣẹ́wọ̀n pé láàrin wa náà agbódegbà wà fún àwọn tí ń jiyàn gbé. Tó bá ṣe pé agbódegbà ni wọ́n, ẹ má fi wọ́n lẹ̀. Ṣùgbọ́n tó yẹ pé ẹ find out pé ọmọ ọdẹ ni wọ́n lóòótọ́, ẹ dákun, ẹ jẹ́ ká fi wọ́n lẹ̀ kí a lè encourage àwọn local hunters, àwọn ọdẹ wa yìí tí wọ́n ń jà fitafita. Òun náà ni ẹ̀yin náà ti gbọ́, òun náà ni ẹ̀yin náà ti rí gẹ́gẹ́ bí àlàyé tí Alhaji Oriyomi tó ṣe. Oríṣiríṣi àwọn èèyàn náà ti wá ń fi ojú ọ̀tọ̀ọ̀tọ̀ àti ìwòye ọ̀tọ̀ọ̀tọ̀ náà ti fi ń wo ìṣẹ̀lẹ̀ tí Alhaji Oriyomi tó ṣàlàyé nínú fídíò tí mo mú wá fún wa yẹn. Ẹ jẹ́ a jọ wo ohun táwọn èèyàn ń wí, ẹ jẹ́ a jọ gbọ́. Gẹ́gẹ́ bí Ṣàngólẹ́yẹ Joseph gẹ́gẹ́ bí ó ṣe fi sọwọ́, ó ní don't mind the police. The police supposed to follow them and verify the issue
I believe if the hunter officer do something they will not arrest them. Lawal Owolabi Sarafa Akinyola wọ́n ní that is why we want state government or federal government to give orders to local security OPC before we can collaborate with them. Oyenike Adeyemo àwọn ní may the labour of our hero never be in vain, even as they serve with their hearts and all their might. We must all stand together to build a nation where peace and justice is reign. We should not be discouraged. We will get there one day. I salute the hunters. May the Lord continue to protect them and reward all of them. Prince Ade Abodurin wọ́n ní local hunters union and each area union has license that covered them, and once they can identify as a member and the union chairman to identify them, then the union license cover them. Point yẹn náà dáa. Oni Majid Taiwo wọ́n ní Dr. Oriyomi Hamzat, we have a lot to do so we can make our dear state and nation a better place to live. I cannot imagine how those local hunters will feel disappointed. Anyway, the truth shall prevail. Adams Abdulbazit wọ́n ní the police did not do anything wrong. There is an offence called illegal possession of firearms. The best thing to do is to help them get licenses for their firearms to protect them and those around them. Well done to the local hunters and vigilantes. Borokini Lawrence àwọn ní there is no synergy with local hunters. Gabriel Samuel àwọn ní police for Oyo State suppose get same if hunter can help more than them. Habib Dolapo wọ́n ní sir ọ̀gá wa please sir try to help those people if it is true as you said, may God help you too, that is why God put you there for us. Akin Abubakar wọ́n ní I think all OPC members should register under Àmọ̀tẹ́kùn. They should work together for local security and protection. Olúyẹmí wọ́n ní kò sí àwọn èèyàn ní ìlú yẹn ni kí wọ́n lọ yabo police station yẹn. Prince Arowosafẹ́ Rasheed wọ́n ní political will of government is one of the panacea out of current insecurity. Ọládòkun Túnjí wọ́n ní thorough investigation is needed here. Ògún Ṣetán Olúwaṣẹ́gun àwọn ní that talk should not come online. That talk should not come online. Are you encouraging others or discouraging them? You can help the hunters low key. Some hunters have been praised by government and masses. Fasina Olugbenga Olaposi wọ́n ní in a situation like this, the DPO account must be investigated to check if he has been benefiting from kidnap proceeds. Lawal Lateef wọ́n ní this is why Sunday Igboho is waiting for approval. Adéwálé Ọpẹ́yẹmí Máyẹ̀wá wọ́n ní lásìkò yìí ọlọ́pàá tó bá ṣe rádaràda ó máa lẹ́yìn o. We need to stand against the stupidity of our police in Nigeria. Oyèlékan Adigun àwọn ní kí aráàlú lọ ya bò wọ́n nínú àgọ́ wọn yẹn.
Awólọ́wọ̀ ti sọ àsọtẹ́lẹ̀ wípé àwa fúnra wa ni a máa jà fúnra wa. Mr. T Adépọ̀jù wọ́n ní thank you for this message, kò ní bàjẹ́ fún yín olótìtọ́ ènìyàn ọ̀rẹ́ mẹ̀kúnnù Oríyọmí ti dé. Oríṣiríṣi àwọn èèyàn òun náà lẹ ti gbọ́ tí wọ́n fi èrò àti òye tí wọ́n sọwọ́ gẹ́gẹ́ bí a ṣe mú wá fún yín tẹ́yìn náà ti gbọ́ yẹn lórí àlàyé tí Alhaji Oriyomi Hamzat tó ṣe fún wa yẹn. Gẹ́gẹ́ bí ó ṣe wí, ó ní àwọn ọdẹ aṣọ́gbó, ìyẹn àwọn ọdẹ apẹran, àwọn hunters, ó ní wọ́n ṣalábàápàdé àwọn gbọ́mọgbọ́mọ ibi tí wọ́n ti wá ń gbìyànjú láti kojú wọn. Àwọn ẹni bí ni ọ̀tá wọn ti tán, ọ̀tá àwọn hunter yẹn tán, àwọn ọdẹ apẹran yẹn tán. Wọ́n wá rán ọ̀kan nínú àwọn èèyàn kan nínú wọn pé kán lọ ra ọta wá láti lè ṣe àṣeyọrí iṣẹ́ yẹn. Ibi tí wọ́n ti ń gbìyànjú láti lọ ra ọta tó ti mọ́ta bọ̀ lọ bá àwọn yòókù wọn níbi tí wọ́n ti ń kojú àwọn ajínigbé, òun ni ọlọ́pàá ti rí wọn tí wọ́n sì mú wọn. Wọ́n ti ṣàlàyé fọ́lọ́pàá pé báyìí làwọn ṣe jẹ́, but àwọn ọlọ́pàá ò gbọ́ tí wọ́n fi kó wọn lọ sí àgọ́ ọlọ́pàá. Ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan, kí ni ìwòye yín, kí ni èrò yín lórí eléyìí? Ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí, á kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa. Ẹ ṣé bẹ́ẹ̀ sì ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ sì ń gbọ́ wa. Thank you. God bless you.